débẹ̀ pẹ̀lú ọlọ́sọ̀nà àdámọ́láyàtọ̀. ẹ dúró báwọn náà. wọ́n lè dúró bẹ́ẹ̀. iṣẹ́ yìí ni mo fẹ́ jẹ́ fáwọn àgbàlagbà. àkíkà. mo ń sọ ní àìpẹ́ yìí nípa bàbá Sheikhul Bayan Haji Mustapha àyẹ̀kúnmọ́lọ̀. mo ní àwọn tá a ní nílẹ̀ yìí lọ. ní wọ́n bá ní oríṣiríṣi ní gbogbo olúkìlú. àwọn oníwàásí tilẹ̀ wa nílọrin wa àwọn náà ní tí wọ́n jẹ́ oníwàásí gidi níwájú àtìlẹ́yìn. mo sì máa ń sọ fáwọn èèyàn pé pàtàkì ara kálukú ìlú ibi tí bá ti ń jẹ́ pàtàkì láàfin mọ bí pàtàkì ń ti tó. nọ́mbà 1 téèyàn bá jẹ́ ibi ó bá ti jẹ́ nọ́mbà 1 láàfin mọ yìí ipò tó wà. mo ní gbogbo ìjà àfà ní gbogbo lẹ́kílẹ̀ ìṣeéṣe kó ṣe pé irú rẹ̀ nìkan ni wọ́n ní mẹ́. Allah. wọ́n ń bẹ lóòkùn ló fi gbé jàǹgbó débẹ̀ ni wọ́n fi ń kí ọ pé àwọn kú oríire lára rẹ̀. bí ìlú ti mọ làfà abẹ nífi máa ń yánpa agbádá. àmọ́ ẹni tó wá ṣe pé àfà ńlá ni nílọrin níbi tí gbogbo ẹsẹ̀ ti fún yìí tí gbogbo ààyè ti tán yìí bàbá tí gbogbo olè ayé àfà àgbàre. àfà lọrin gbogbo ilẹ̀ tó bá dé láyé àfà gidi ni. bàbá wa Sheikhul Bayan àdámọ́láyàtọ̀ ṣe. nílùú wáàsí àti ìlú àwọn àfà àgbà lẹ́tí ń jẹ́ àfà òní wáàsí. wọ́n á máa sọmọ ní májẹ̀mú wáàsí pọ̀ nǹkan máa wúwo àwọn èèyàn ṣe ni. torí wọ́n rí i nírí pé njẹ́ ó tètè jẹ́ wọ́n mọ̀ pé òun ń bẹ àfà lòun wáàsí ni làwọn èèyàn fi ń jẹ̀rẹ̀ rẹ̀. àìtí ẹ̀ máa gba pamísàn rẹ̀ ká tó bẹ̀rẹ̀ yìí gan ìdá wàhálà lẹ̀. sọ́ńtà ya Sheikh Mustapha. wọ́n ṣe fẹ́sìtì fún kó tó bẹ̀rẹ̀. wọ́n ní ẹlòmíín ń bẹ àfà ọkọ̀ mọ̀ ń kéwú ló jẹ́ ọba dòde wáàsí ní ìgbà tí ń bẹ kíláàsì yóò kàn mọ́ lálàsẹ̀ kéwú lójú àwọn tí ò yé. Allah. ẹlòmíín sì ń bẹ ìgbà yìí kéré púpọ̀ àmọ́ ẹnu Yorùbá àgbékalẹ̀ bíi mélòó kan Ọlọ́run fi pa á lọ́rẹ́ lọ́nà ọba bẹ́ẹ̀ pàpẹ́ àfẹ́ wáàsí ló ti bẹ̀rẹ̀ wáàsí ni. wọ́n sọ fún inú mọ́tò ní orí mo ní wáàsí ó lè débi pé ẹ̀hàn máa rẹ lómi ó ju tí ó ń wáàsí lọ. bọ́lá ń ti dá a ní o àmọ́ ọ̀nà Ọlọ́run ó ṣe wáàsí. oníwàásí ni àmọ́ lọ́n dá kankan bà máa lára. bàbá bẹ̀rẹ̀ wáàsí títí tọ̀bí rẹ̀ bá wá gbé ẹ máa wò pé ṣé ó mú nǹkan ni àbí máa mú nǹkan. Allah. ó lè lẹ́dàá ju ẹni tó yẹ kó máa ṣe wáàsí lọ. ìṣẹ̀dá rẹ̀ ó lè ju iṣẹ́ Ọlọ́run ní jíjẹ́ lọ. ẹlòmíì ó máa lè ń ju bẹ ẹ̀mẹ́bí Musa lọ. ó tutù ju àfọ̀n wáàsí lọ. bọ́lá ń ti dá ọjẹ́jẹ́ tayọ tí èèyàn lè máa fi ṣe wáàsí. ó ti jẹ́ǹtì ju ẹni tó lè dì í fọ̀rọ̀ Ọlọ́run lọ. bí bá wọn ń fẹ́ ṣe wáàsí ààyè tó ti yẹ kó le tí wọ́n fi mọ̀ pé èèyàn ń sọ̀rọ̀ bọ́lá ń ti tó òun ìwọ ti sọ̀rọ̀ ń bẹ̀ àwọn yẹn bá ń gbà nímọ̀ àgbà ẹ̀yin náà mọ̀ jáfáfá ni sẹ́rí tẹ́tọ́ á fẹ́ jáfáfá yóò tún á le jù. yóò wá já jù. Allah àmọ́ gbogbo ń bá ń wí Ọlọ́run sí bàbá wa Sheikhul Bayan ẹ pé yẹ́nyẹ́ ní gbogbo ẹ̀rọ. Allah àyè alhamdulillah. ìdẹ́mi àwọn máa ń wò lára yín ni pé òjíṣẹ́ Ọlọ́run tòótọ́ àníyàn yẹ́nyẹ́ ni wọ́n máa fi jẹ. ni wọ́n máa fi jẹ tàwásà ní ti àkàlákù. gbogbo ìṣe tọ́ba gbogbo ààyè mu Ọlọ́run bọ̀ bàbá ya. kódà wọ́n ń jíṣẹ́ Ọlọ́run téèyàn mọ̀ pé ààyè mi àníyàn ni wọ́n gbé débẹ̀. kìí ṣe pé bí wọ́n ti tó ni wọ́n gbé débẹ̀ báwọn ẹni wọ́n ti mọ ẹ sì tún bá wọn lò nílò pé bẹ́ẹ̀ ti mọ ìfi ṣe déédéé. wọ́n sì jẹ́ kí ni wọ́n dùn kó tó kù ńbẹ̀. máa bá wí kankan láàrin. ẹ̀yà kún un lọ. ọlọ́nà púpọ̀ ní bàbá àmọ́ èèyàn gbọ́dọ̀ pàdé irú wọn kí gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ má kẹ́kọ̀ọ́. àfáàní àdùnnìyá kulluha jalun illa al-ilmu fiha wọ́n ní gbogbo ayé yìí àṣà illiteracy ni. àìmọ̀kan ní gbogbo ayé.
ẹni tó bá ní mímọ̀ ń bẹ̀ ní ọgbàdùn. òun nìkan ni ó ráyé ṣe. wọ́n ní wàlẹ̀ ilmu kulluhu wà bánú ìlàlẹ̀ àmọ́lù bìí. gbogbo ìmọ̀ náà ti tàgbà kò fáwọn onímọ̀. àbí tẹ́wọ́n náà kọ́ ẹlòmíì gé tó sọ̀rọ̀ tán títún lọ tú bá níbi tó ti kọ́ lù wọ́n yìí. ó sọ gbígbóná lánàá ó tún sọ tútù lénìí. àbí tẹ́wọ́n náà kọ́ ẹlòmíì ké òun náà lọ sọ̀rọ̀ tó ní gbogbo ẹnu lòún fi sọ. wọ́n sì tó pa á láṣẹ pé bọ́ọ̀ bá fẹ́ sẹ̀wọ̀n. àfi kọ́ sọ síta padà pé nígbà tó ń wí orí rẹ̀ dàrú ni. la yastakimu lahu qawlun wala amalun wa sara mantiquhu naw'an min al-adari. santa ya Sheikh Mustapha ntí àwa fi yàtọ̀ sí gbogbo ìfọ̀sọ̀ mi wọ́n ní pé àtàfà àtàwọ̀sì àtàdámọ́sì àfàlà gbogbo wa. ìyẹn ò lè ní máa fi wọ ẹlòmíì pé ò ní púródọ́tì ò ní súnmẹ́ǹtì ò ní màtíríà tó wa. gbogbo wàhálà pé bùlàbùlà lọ́tùnúsì náà ní dààmú yìí. àwa ẹ̀fà yìí ni. àjùmọ̀ sọ́fà ó ní àwọn tí wọ́n sọ̀rọ̀ kù lánàá tó gbóná tó tún dòní káwá ní báwa bá fẹ́ wẹ̀wọ̀n sẹ́. lọ ṣàlàyé pé ọ̀tọ̀rọ̀ àforíjì ni mo fi ní al-ilmu kulluhu rabbani. ìmọ̀ ti tàgbà kò mọ́ nínú ìmọ̀lọ́wọ́ illa al-amalu bihi. ẹni tó bá lò ó nìkan ní ọgbàdùn. tó bá lò ó bí táwọn àfáà wa tí wọ́n ṣe wá sí fún wa yìí. wọ́n wá ní wal amalu kulluhu abahu mansuru illa al-ikhlas fihi. gbogbo sẹ́nà lóòótọ́ kàkàrìrì pọ̀ iṣẹ́ pọ̀ ẹlòmíín bí ọmọ tó ń pọ̀ àmọ́ báwọn tó ń ti pọ̀ tó kọ̀ gbádùn. ẹlòmíín bẹ náà bí là pọ̀ àwọn bó ti pọ̀ tó náà kọ́ yọ fún. kò wá sọ́là. illa al-ikhlas fihi ẹni tó bá láníyàn kún iṣẹ́ ló jèrè iṣẹ́. iṣẹ́ dàbí ẹran tútù ẹran màálùú ni àníyàn ni ó wàá ṣe jiná tí ó fi ṣe jẹ. wàá jẹ́nu náà sọ lárúbáwẹ̀. ẹ̀yà kún lọ. àmọ́ lùkà mi yẹ ọ̀tún. láàyè náà dùtù wá ìlànà ìyàtù. gbogbo iṣẹ́ rẹ̀ ẹran tútù ni. ẹran tútù ni. kọ́ wá sí ní tó lè ṣe é jiná àbàníyàn. àníyàn lẹ́nu mi ò ní ni òfin bá yín lọ́rọ̀. àwọn èèyàn ti jáde gan nínú ayé yìí àmọ́ bí táyìn wà nípò iwájú ibẹ̀ náà lẹ́wà. ẹ fi bẹ́ẹ̀ lẹ̀. ìdí wa ń yà mí lẹ́nu ni pé ẹ ní péèjì lórí Facebook. ìdí yà mí lẹ́nu ni pé bàbá asọ́lù bàán ẹ ṣe a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim èsì ọ̀rọ̀ fún àbá alágbèjà ẹ̀ ṣe rí kò ṣẹlẹ̀ rí. bàbá asọ́lù bàán wọn ò tí ì ṣe ẹ bá mi sí ààrẹ rí. ẹni tí wọ́n ń sí ààrẹ tí ń láìpẹ́ tí ń bẹ̀ wọ́n kó máa lọ́ọ̀fẹ̀ kọ́ wá tó yíbo ní. ẹ ṣàpẹ́ yìí náà ọ̀rọ̀ kó tó fún ẹlòmíì náà ìpè ìjọ fa sábàbí táànàbí òfin dáyé sallallahu alayhi wa sallam. lásìkò Facebook tó wá gbà yìí ju gbogbo ẹni tí ó dáyé láyé Facebook lọ yìí ọ̀rọ̀ kan mọ̀ pé báníyàn bá kú tòun náà níkọ̀ọ́ ibi tọ́lọ̀ ń tọ́jú òun sí wọ́n á wá òun kàn bẹ̀. ẹ wá bá ń tọ́wọ́ ìlú àfún bàbá wa sọ́yìn bàbá rọ̀tìbíyàn. ìtì máa ń dààmú àwa ni pé ṣe rí òde tá a bá lọ wọ́n lọ́n bá ti ní ó ṣe pé irun tí a bá wá bẹ̀ ọlọ́run á yan nìkan ọ̀hún ni ọba wa ṣe láṣẹ pélé èmi èé wá ọ̀ràn èèyàn pé gbogbo bí ti ń bá wà àbí kí n sọ̀rọ̀ ń bẹ̀ túláàsì kọ́. ìtẹ́mi máa ń rò ní pé ká sọ pé wọ́n bá fún gbogbo àáfàá àti gbẹ̀ǹdì òkú olówó wọ́n sàpín tèmi fún mi ó kárí. wọ́n bá sì kí gbogbo àáfàá àti gbẹ̀ǹdì wọ́n yẹn nìkan kó kí gbogbo wa kó kárí. kẹ́nìkan wá sọ̀rọ̀ kó kọ́ tiẹ̀ wá gbowó fún gbogbo wa. bá a bá ti ṣe bẹ́ẹ̀ èmi èé mà lọ́nà yẹn
لقد علم القوم الإلهيون أنني سافرت أما بعد أني خطيبها أنت أطيبها وسألي ثم بجامع ورب قائل أما بعد أما فلا ينطق بعده أحسنت يا شيخ المصطفى سبحانك الله àìmọye ń kí sọ pé òun ti wá ṣètò wá sí tí ò rí wá sí sí. لا ينطق الخير بعده sáré ẹnu pé mo ti mọ̀ pé gbogbo ẹni tó mọ̀ mí lọ́mọ̀ pé ewu yé mi. alhamdulillah bí a bá wá pàdé lóde ní ẹbí ìbáyé kan kì í dùn yín. Allah ó yí sí mi. kọ́nà ń sáti jẹ́kárẹ́ nìkan tó sọ pé gbogbo ń tá àlàáfẹ́ sọ kọ́nà ó ti bá wa rán. kó sàmúsọ ní ikú yìí irú ẹni bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ bàyá. àwọn ni ẹ̀rọ ajá sàbíà fún bàbá wọ́n bá sọ pé nítorí ọgbọ́dọ̀ ni òtórí ẹ̀. torí ọba ìlú kan ó tó bẹ́ẹ̀ torí ọmọ rẹ̀ ọba ìlú kan wọ́n kọjá bẹ́ẹ̀ wọ́n bá sọ pé nítorí àáfà rẹ̀ ni bàbá wa wà sí olùfẹ́lẹ́ ẹ̀ṣọ́ wọ́n tó bẹ́ẹ̀. wọ́n tó bẹ́ẹ̀ wọ́n sọ nítorí bàbá wa khalifa ọgbọ́dọ̀ ni. wọ́n tó bẹ́ẹ̀ tó bá sọ pé torí gbogbo àwọn ọ̀rẹ́ bàbá wa ọgbọ́dọ̀ ni ó tó bẹ́ẹ̀. wọ́n bá sọ pé nítorí àáfà aláǹrẹ̀ ni. ẹ̀yà kúrò lọ. tó sọ pé àwọn olólùfẹ́ àbábàyá atẹ́gùn àlàáfíà àbábàyá ń fẹ́ sí wa Allah. látọ̀dọ̀ wọn. Allah. wọ́n á sọ pé nítorí ajẹ́kùnmẹ́bí ni. Ar-Rahid Al-Hakim. ó tó bẹ́ẹ̀ ká sàdúrà fún bàbá. wọ́n á sọ pé nítorí mọ́gàjì Allah. bàbá àfi mímọ̀ pàdé bàbá ni ó tó bẹ́ẹ̀. ó tó bẹ́ẹ̀. ẹ̀jẹ̀ atọ́ fún bàbá bá a ti rí yìí iná wa ń dùn. gbogbo tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n fi nípa ìyá náà wọ́n ń kọ́ Allah. táwọn náà máa wá ilẹ̀ bó òun dà. Allah. ọlọ́mọdé wọ́n sọ̀rọ̀ sí i. Àmín. ọlọ́mọdé á fi yín sàrátì. Àmín. bẹ́ẹ̀ ti ga tó lọ súnmọ́lẹ̀ tó fún gbogbo kálukú. gbogbo tí ń jẹ́kẹ̀ ọlọ́run tó súnmọ́lẹ̀ lẹ́yìn náà. Àmín. ọlọ́run fi lé yín lọ́wọ́. Àmín. aláìsí ìyókò tí ẹ bá ń fẹ́. ọmọdé ń gbé bẹ́ẹ̀ ẹ̀yà wí àdúrà àtọ́bí ìta ń ṣe ní gbogbo ìgbà tó ṣe pé àbáyá tún ṣe fún ẹ lórí ilé yìí a sì tún ṣe fún ẹ láti ń gbé ní ìlágbàjì kọ́dà láti jẹ́ fún ọ ti ṣe fún yín lóru gbogbo àbá àti ńlá ti pàdé òun ní í ṣe fún wọn kọ́dà lánàá kọ́dà àbá ọlọ́nkẹ́ni tá a bá wọn lọ́dọ̀ olú anísọ́lá ní màálù tọkọlé ńláńlá tó wá fún àwọn ìyàwó rẹ̀ orin náà ni mo kọ níbẹ̀ ẹ̀yà a máa wí fún bàbá bàyà wípé lẹ́wọ̀n àti ti láyé lẹ́wọ̀ a máa wí kọ́tọ́ òkè lẹ́wọ̀n àti ti láyé lẹ́wọ̀ bàbá ọlọ́run pẹ̀lú bẹ̀rẹ̀ lẹ́wọ̀n àti ti láyé lẹ́wọ̀n àti ti láyé lẹ́wọ̀n àti ti láéláé nínú ọlọ́ọ̀lá pẹ̀lú bọ̀wá lọ́wọ́ wá títí láéláé wá títí láéláé lọ́wọ́ wá títí láéláé nínú ọlọ́ọ̀lá pẹ̀lú bọ̀wá lọ́wọ́ wá títí láéláé wá títí láéláé. Yes.